omijé àwọn mọ̀lẹ́bí arábìnrin Bùkúnmi tó jẹ́ olórin ẹ̀mí nì tí ọ̀pọ̀ yẹn mọ̀ sí omijé ojú mi ni wọ́n ti kéde ọjọ́ tí ìsìnkú olóògbé náà yóò wáyé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tí ṣe ogúnjọ́ oṣù kínní ọdún 2026 tá a wà yìí náà ni ètò ìsìnkú rẹ̀ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú artist night, nígbà tí ètò ìsìn yóò máa wáyé ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ tí ṣe ọjọ́ kọkànlélógún oṣù kínní ọdún tá a wà yìí ní dédé aago 10 òwúrọ̀. Wọ́n ní gbọ̀ngàn LTV Proof tó wà ní náà ni ètò ìsìnkú ọ̀hún ní ètò ìsìn ọ̀hún yóò ti wáyé, nígbà tí wọ́n máa gbé òkú lọ sí ibùdó ìsìnkú sí ti Redeem Camp tó jẹ́ ti aládàáni kan lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí ṣe ọjọ́ 22 oṣù kínní ọdún 2026 tá a wà yìí. Èyí ni bí wọ́n ṣe ní ètò ìsìnkú arábìnrin olóògbé ọ̀hún yóò ṣe lọ. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 14 oṣù kínní tí ṣe ọjọ́ ajé Monday náà ni gbajúmọ̀ olórin ẹ̀mí yẹn ló ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé, tó jẹ́ pé látìgbà náà lọ́hùn-ún ní ọ̀pọ̀ olólùfẹ́ ará ẹbí àti àwọn èèyàn ni wọ́n ti ń dárò ikú olóògbé ọ̀hún látìgbà náà títí di àsìkò yìí. Báyìí o, wọ́n ti kéde pé ogúnjọ́ ọjọ́ kọkànlélógún àti ọjọ́ 22 oṣù tá a wà yìí náà ni ìsìnkú obìnrin náà yóò wáyé.